ní ewé làkínbágé oko wọ́wé ẹ bá ṣe ṣọdún yà á ṣe mí tọmọtọmọ o ẹ ṣe nínú ẹ̀mí gígùn nínú àlàáfíà nínú owó ńláńlá àríyìn báyìí inú wa ń dùn àwa ní ìfúnkún ẹ náà nínú wa wọ́n ní tó dà wá kọ́ náà kò wá ní tó wa ká ẹgbó ẹ̀tọ́ ẹ fọwọ́ pa ó báyìí pé èyí ló gbé o ìyá mi ẹ pẹ́ fún wa o gbogbo àná ìyá mi o gbogbo àná ìyá mi o gbogbo àná ìyá mi o. wọ́n ní òdòdó lórí omi alẹ́ ló fẹ́ wọ́n ní bó ń bá balẹ̀ bá wà nípa orin ilé ayé o. bá a fi ṣe ra aṣọ táláyà lọ sọwọ́ sóde ọ̀run ni o. wọ́n ní amára yáre ìyá mi ara yóò rí àyà òde o ẹ̀rí jẹ báyìí rí mu ẹ̀rí náà báyìí rí lò ẹ̀ lò bàbá ìgbà wá nílò yìí oníbẹ̀ṣẹ̀ òkè pẹ́ láì tó báyìí wá ní bá ọmọ sàárè ọmọ wọn ní àgbọ̀rá kò bá rí ìdí àgbọ̀wọ́ pa ó bá fẹ́ ìdíjọ́bì wà ní ìdàgbà ìyá ìyá mi tó ti ń dùn ayé báyìí kò wá sí ètò bí àti ètò ìgbà kan ní ìgbà jẹ́ àwọn náà wá ṣe fún nípa kí ìgbà tó ń bọ̀ ẹgbẹ́ fún àyà mi. wọ́n ní bá ṣe wí ló máa rí. Níbi bá ṣe ìwé kan ajú pépé. Àṣẹ̀gbọ́ àṣẹ̀tọ́ àṣẹfẹ́ ń parí. Hi darling. Ṣé wàá lè máa tẹ wọlé bẹ́ẹ̀? Ìyá mi ẹ pẹ́ fún wa mọ́. Lẹ́nu gbóná mọ́ yín o. Ọ̀dọ̀dọ̀ yóò ní gbóná. Àṣẹ o. A máa tùbà, a máa tù ṣẹ́ o. Àṣẹ o. Mo ti yẹ ibà kò ní yẹ yín lẹ́ o. Àṣẹ o. Bàlá bá lólówó ẹ̀rí. Báyìí ni aṣojú àtẹrù. Ẹyin bàbá mi. Ìyá mi. Ìkàlẹ̀ sí o. Àkàbà ti máa wọlé. Àjọ ṣe ní ìyá mi rẹ̀ nínú ìyá wa. Ẹgbẹ́ fún wa. Wọ́n ti gbọ́ tó. Very